wọ́n fẹ́ arrest ta lọ́lọ́run. Ìbéèrè tá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé kí ni ta lọ́lọ́run tó ṣe? Kí lọmọdékùnrin ọ̀hún tó ṣe? Kí ló tún rà? Kí ló tún gbà? Kí ló dé táwọn mùsùlùmí Ìlọrin ò jẹ́ kárọ̀ ni ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ? Ṣáwọn nìkan ni? Ṣáwọn nìkan wọ́n ń ṣẹ̀sìn? Ṣáwọn nìkan wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí? Ṣáwọn ni ó wá jà fún mùsùlùmí àgbáyé? Kò yé mi. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ ńlẹ̀ káàrọ̀ òjíire. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ láfíríkà. Ìlọrin nìkan kọ́ ní ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé. Ìlọrin sì kọ́ ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam jù. Dùdú ohun yín ńlá tá pọ̀ nílọrin. Bí bàtà bá ti ń ró wálewále ó ṣe tán tí ó yá ni. Àárọ̀ ni wọ́n lọ kí ọmọ ọlọ́mọ lọ́rùn mọ́lẹ̀. Wọ́n fẹ́ gbé nípa ìyáká láti Ìbàdàn lọ Ìlọrin. Níbo lẹ ti ń ṣerú ẹ̀, níbo náà ti ń ṣerú ẹ̀, níbo lẹ ti gbọ́ tán ń ṣerú ẹ̀. Ẹ wá láti Ìlọrin afọlọ́pàá gbé yẹn ń Ìbàdàn. Kò sọ́pá ọlọ́pàá ń Ìbàdàn ni. Pé bá fẹ́ rí ilé ẹjọ́ ní Ìlọrin. Ẹ sọ pé káwọn ọlọ́pàá Ìbàdàn ó invite ẹ̀ náà. Wọ́n dè fún facilities tó bá need. Ẹ fún láǹfààní láti pa agbẹjọ́rò ẹ̀. Ìsìpẹ́ kàn déédéé kìyàn mọ́lẹ̀ ẹ̀pẹ́ ń gbé lọ Ìlọrin. Báwọn ìlú ọba wa fi gbé táńkọ́. Ṣé èèyàn kan ń bẹ tó lè gbèjọ Ọlọ́run ni? Èèyàn kan ń bẹ tó lè gbèjọ Ọlọ́run? Ṣé èèyàn kan ń bẹ lẹ́yìn tó lè gbèjà Jésù? Èèyàn kan ń bẹ tó lè gbèjà Ànábì? Ṣé èèyàn kan wà tó lè gbèjà Ọ̀rúnmìlà? Ṣé èèyàn kan ń bẹ tó lè gbèjà Ọ̀rúnmìlà? Ó wà very very important. Because wọ́n ṣe é níjó ní wọ́n mú jẹ. Kí lẹ gbé ta lọ́lọ́run lọ ilé ẹjọ́ fún? Ṣé ilé ẹjọ́ Nàìjíríà náà ni? Ni wọ́n ti ń gbarú ẹjọ́ bẹ́ẹ̀ rò. Ó bú Islam, ó tàbùkù Islam, ó bá àwọn ànábì, ó bá àwọn sàábé. Ìyẹn ló tún kù tí ilé ẹjọ́ ń gbọ́ nísìn. Kò sádájọ́ tó síríọ̀sì mọ́. Wọn ò dájọ́ olè, wọn ò dájọ́ ìjínigbé. Ẹjọ́ ẹnìkan bú Ọlọ́run la fẹ́ máa dá, la fẹ́ máa rò ń kóòtù nísìn. Àwọn tán pera wọn ní Ìlọrin, kí náà pera wọn náà? Ìlọrin Heritage Preservation or something. Àwọn ni wọ́n ń gbèjà odidi ìlú, àwọn ni wọ́n ń gbèjà odidi ẹ̀sìn. Ẹ kàn ń jẹ́ kí ta lọ́lọ́run popular sí, ẹ kàn ń mú popular sí. Bẹ́ẹ̀ bá rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀, ẹ kàn ń sọra yín di alábùkù àti ẹlẹ́sìn sí ni. Ẹ gbádùn mi? Ẹ kàn fira yín ṣẹ̀sìn síwájú àti síwájú sí ni. Because to the best of my own understanding, ta lọ́lọ́run is a Nigerian. And the last time I checked, mo rí pé there is freedom of speech ní Nigeria. There is freedom of expression ní Nigeria. Kò sí tí wọ́n ń pè ní blasphemy. Torí pé ẹnìkan kan kọ́ ló ní ànábì, ẹnìkan kan kọ́ ló ní Jésù. Ànábì is a human being. Jesus Christ is a human being. If you turn them to mortar, tẹ́ bá sọ wọ́n di special being, tẹ́ nígbàgbọ́ pé special being ni wọ́n, special being
equally fight for themselves. Ẹ jẹ́ kí ànábì ó sọ̀rọ̀ fúnra ẹ̀. Sọ bá mi lójijì nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí pé wọ́n pata lọ́lọ́hun, wọ́n pata lọ́lọ́hun, wọ́n pata lọ́lọ́hun. Kábàámọ̀ polóyè Sunday Adéyẹmọ Ìgbòho láìmọ̀ wípé Ìgbòho gan gbọ́ Ìgbòho ti débẹ̀ bàbá ọmọ gidi. Ní tí wọ́n ń pè ní leader nìyẹn. Ìgbòho will always respond anytime you call on him. So ọpẹ́lọpẹ́ Ìgbòho ni ó jẹ́ kí wọ́n gbé. Ẹgbẹ́ àgbọ̀n nǹkan tí mo gbọ́ o. Olú ayé kidnapper ni wọ́n pe àwọn ọlọ́pàá. Kidnapper ni wọ́n kidnapper. Wọ́n pe àwọn ọlọ́pàá kidnapper. Kidnapper ló pe àwọn. Kò lọ anywhere. Kò lọ anywhere. Gbogbo ayé ọlọ́pàá ló pe àwọn. Kidnapper ni wọ́n. Wọ́n ti fẹ́ pa ọ́ kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n. Ṣé ni wọ́n fún lọ́rùn mọ́lẹ̀ o. Kidnapper ni wọ́n. Wọ́n sọ ọlọ́pàá kidnapper ni wọ́n. Láyé. Ẹ sọ ọlọ́pàá sẹ́. Wọ́n gbé kán mú wárántì yẹn wá. Kán mú wárántì yẹn wá. Gbogbo ayé wọn wo. Ọlọ́pàá ló pe àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pariwo ni o. Lọ́sẹ̀ ní wúẹ̀ ọlọ́pàá ló pe àwọn kidnapper ni wọ́n. Ẹ ò bá ṣe dé mọ́lẹ̀. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Báyìí mú sókòtò kan wá lólé. Báyìí sókòtò kan wá lólé ní ìlànà báyìí mú sókòtò kan wá. Ẹ máa bọ̀ wọ́n ti fẹ́ padà lọ́wọ́. Wọ́n ti fẹ́ padà lọ́wọ́ ọlọ́pàá ló pe àwọn. Ẹ sọ ọlọ́pàá o. Bandits ni wọ́n ti fẹ́ pa o. Àṣẹ kékeré yẹ kó mú wa. Kidnapper ni wọ́n sọlọ́pàá. Kidnapper ni wọ́n sọlọ́pàá. Wọ́n ti fẹ́ padà lọ́wọ́. Ẹ ò bọ́n ṣe ń ra mùsùn. Wọ́n kò mọ̀ dání kidnapper gbogbo wọn. Ẹ ò bọ́n ṣe ń ra mùsùn lẹ̀. Ẹ ò bọ́n ṣe ń gbé ta lọ́lọ́run yílẹ̀. Ọmọkùnrin wà nílé ìwòsàn nísìnyí. Irú ilé ìlọsẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń jó ní táwọn èèyàn fọ́n jáde. Ńgbà tọ́lọ́pàá kan dúró léèyàn lọ́rùn. Ta lọ́lọ́ ni wọ́n wà mọ́lẹ̀ pàpàkókò yìí láì jalè, láì dófàdéyà, láì bẹ́ẹ̀yàn lórí, láì lu jìbìtì, láì jíyàn gbé. Kí ní sàwọn ọlọ́pàá ilẹ̀ wa náà? Ẹni court order. Bẹ́ẹ̀ bá ní court order. Ok, ẹ ti rẹ́ èèyàn mú yín délé ẹ̀, ẹ fi court order yín sẹ́nu ọ̀nà ilé ẹ̀ náà o. Bẹ́ẹ̀ bá fún èèyàn, ẹ snap picture, ẹ record fídíò, pé ẹ drop ẹ̀. Ṣé court order ló ní ká èrè gbé wá? Bó bá jẹ́ bẹ́ẹ̀, ọgbọ́n lẹ fi lè gbé èèyàn náà o. Kì í ṣe láàrin ìlú Ìbàdàn o, ó rọrùn Ìbàdàn lẹ ti gbé ń jò ní. Ẹ tàn mú ni. Ẹ̀tàn ọwọ́ òkèlélẹ̀ ilẹ̀ fẹ́ fi tìpátìkùkù gbé. Ó wọ́ọ̀sì náà, ilé wọ́ọ̀sì náà. Kidnapper ogun ẹ máa bọ̀. Ogun ayé máa bọ̀ nílé táwọn náà. Ẹ máa bọ̀ kidnapper ni wọ́n kó mọ̀ dání. Ò bá yín pò mọ́lẹ̀. Kidnapper ni wọ́n kó mọ̀ dání kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n lọ sí everybody. Ó dá ayé máa wò wọ́n. Kidnapper ni wọ́n di ọlọ́pàá ló pera rẹ̀ kidnapper gbogbo wọn. Kidnapper ni wọ́n. Kidnapper ni wọ́n ọlọ́pàá ló pera wọn kó mọ̀ dání. Wọ́n kó mọ̀ dání kidnapper ni wọ́n ti fẹ́ pa ọ́. Ọlọ́run fẹ́ pa ọ́. Kidnapper ni wọ́n ti fẹ́ pa. Kidnapper ni wọ́n ọlọ́pàá. Níbo? Ṣé báyìí làwọn ọlọ́pàá Nàìjíríà bàjẹ́ tó ni? Ẹ wo bọ́n ṣe fún lọ́rùn mọ́lẹ̀. So tán bá pa báyìí ńkọ́ kí wọ́n fẹ́ sọ? Wọ́n sọ ọlọ́pàá. Ẹ ní sóríire. Ẹ ní sóríire. Ẹ sọ ọlọ́pàá. Ó ní sóríire. Kidnapper ni ọ́. Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ṣé bọ́lọ́pàá ti máa ń rẹ̀ ṣe lélẹ̀? Ṣé bọ́lọ́pàá ti máa ń rẹ̀ ṣe lélẹ̀? Ṣé ìfàjẹ́? Ṣé ìfàjẹ́? Ó ní sóríire. Ó tún ẹ pa. Ẹ ò bọ́n ṣe mú lọ́rùn. Ṣé bọ́lọ́pàá ti máa ń ṣe lélẹ̀? Ó tún ẹ pa. Ẹ ní sóríire. Ẹ ojú ọ̀dọ́ ọlọ́pàá. Tí yóò ní ìdá ọlọ́pàá lélẹ̀. Wojú ẹ̀ lójú olè. Ó lé lélẹ̀ yìí o. Kidnapper ni ọ́. Ìwà ìtàn. Ó ní sóríire. Ìwà ìtàn. Ó gbà fún lọ́ọ̀rù. Ẹ lọ́ọ̀bì kankan. Ó ní sóríire.
bàbá mi ná ó lọ anywhere. now gbogbo ìgbà tí wọ́n ń pariwo tí wọ́n ń dráàgì kínní yìí ibi tẹ́yìn ò sí ọlọ́run ọba mi ń bẹ ń bẹ expectation tèmi ni pé ó yẹ kí gbogbo ará àdúgbò kí wọ́n ti jáde kẹ́rò ti pọ̀ jù báyìí lọ bọ́n ṣe máa ń ṣe tí wọ́n máa ń gbẹ̀mí èèyàn tán ká tó ẹ̀sẹ̀ máa ṣáájò tí ò nídìí rẹ̀ o. Can you just imagine that? Now, mo ń bọ̀ wá o. Ẹ dákun bá mi share program yẹn jọ. Mo láwọn ṣẹ́ tí mo fẹ́. Àwọn tí wọ́n send fídíò yẹn sí mi. Mo ń bọ̀. So, now, àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi bóyá àwọn lè pè mí. Ẹ máa pè mí tí n bá parí. Ẹ máa pè mí tí n bá parí. Ìyá yóò kú bàbá ló kú ni kírímìnà ní báńdíìtì ó fẹ́ pa báńdíìtì ni kó sọlọ́pàá báńdíìtì ni kó sọlọ́pàá bàbá mi náà ẹjọ́ lẹ́yìn ẹgbẹ́ òun lẹ́jọ́. Ẹ̀rù ọmọ yẹn bó ṣe ń pariwo ẹ wá gbé wọn kúrò lórí mi ẹ wá gbé wọn kúrò lórí mi. Báńdíìtì làwọn lè báńdíìtì ni kó sọlọ́pàá báńdíìtì ni kó sọlọ́pàá báńdíìtì ni. Bandits ni everybody bandits ni everybody bandits ni kẹsọlọpàá bandits ni wọn. òbọ̀ yẹn ń fara wọn. Bandits ni kẹsọlọpàá bandits ni wọ́n ti pa wọ́n ti pa dára lọ́wọ́ sílé o wọ́n ti pa o bandits ni wọ́n ti pa o wọ́n ti pa dànù o wọ́n ti pa o bandits ni o. ṣé bọ̀ àgbà gidi wòle tó ń lò ní ọmọ mi dáadáa olùfọ́kùn. ṣé bọ̀bọ̀ ìfẹ́ ṣó máa survive gbogbo wàhálà yìí. ẹ lo gbogbo agídí wòle tó ń lọ bẹ́ẹ̀ mọ́ lóye ẹ wá lò. ọ̀yá lọ agídí yẹn tó fẹ́ lò yẹn nà. wàhálà yìí wọ́n fẹ́ lu ìyàwó ta lọ lọ́hùn ẹ tẹ̀lé èèyàn wọlé àwọn onílé dẹ̀fẹ́ tilẹ̀kùn wọn. Drop what? Drop what? Sọ́lọ́pàá lélẹ̀ bandit ni òkè ọlọ́pàá ojú ẹ̀ bandit ni o ọlọ́pàá ló pè rẹ̀ bandit gbogbo ìmọ̀ owó ẹ̀ ò ní sóríire tó bá yìnbọn yẹn ò ní sóríire mọ́ tí wọ́n gbọ́gbọ́ fún ní nọ́mbà no number mọ́tò no number. bọ́ọ̀sì wọn gbé lọ. You are going nowhere. Bandit ni bandit ni ṣe ìbọn ọlọ́pàá sí báyìí rẹ̀ lélẹ̀. All right, now ó ní gbogbo wa ti yọ rí yìí so láàárọ̀ yìí ni mo rí ìròyìn ọ̀hún tó sọ wípé Olóyè Sunday Igboho come to rescue of ta lọ lọ́hùn bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé láti bí ọjọ́ méjì mẹ́ta làwọn àfáà ìlú Ìlọrin ti ń halẹ̀ pé àwọn máa gbé ta lọ lọ́hùn ni wọ́n ti ń halẹ̀ pé àwọn ó gbé ta lọ lọ́hùn all right wọ́n ní wọ́n gbé lọ ilé ẹjọ́
according to àwọn nǹkan tẹ́mi gbọ́ pé jẹ́ ká kọ́kọ́ kàròyìn kí n tó reflect lé lórí. The reported arrest attempt occurred at Talolo's residence amid an ongoing criminal case filed against him by the Ilorin Heritage Preservation Foundation. Ilorin Heritage Preservation Foundation. Ṣé Talolo ń bú Ìlọrin ni? Alright, alleged mocked an Islamic prayer and could cause religious tension. Religious tension kí ló fẹ́ cause? Ọmọ kí Islamic prayer. Irú prayer wo ni Islamic ní ní Islam ní téèyàn lè mọ́ọ̀kì? Bẹ́ẹ̀ kírun wákàtí 5 àbí kí náà tún mọ́ọ̀kì ń bẹ? Ṣé bẹ́ẹ̀ ṣe ń rùkú? Bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ṣé yẹn ni wọ́n mọ́ọ̀kì? Tó bá jẹ́ pọ́lọ́n lẹ̀ ń jà fún lóòótọ́ ẹ fọlọ́n lẹ̀ jẹ́ kọ́lọ́n wọn dájọ́ ẹ ń bá mọ́ọ̀kì Ọlọ́run ẹ jẹ́ kọ́lọ́n wọn fọ lẹ́nu kẹjọ́ kọ́lọ́n fọ lẹ́nu ẹ ṣe pray against ẹni yẹn pé kọ́lọ́n ṣe báyìí fún kẹ́ ẹ wo prayer náà. Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, reportedly intervened to stop police officers from arresting Abdulaziz Adegbola, better known as Tani Olohun, an advocate of Ìṣẹ̀ṣe, the indigenous Yoruba faith in Ibadan, Oyo State, on Tuesday. Lẹ́ni náà ni the reported arrest attempt occurred at Talolo's residence amid an ongoing criminal case filed against him by the Ilorin Heritage Preservation Foundation over a social media video. The foundation alleged mocked an Islamic prayer and could cause religious tension. Source told Sahara reporters that police officers arrived at Talolo's residence on Tuesday morning and attempted to take him away. The sources said members of his family subsequently contacted Igboho, who arrived at the scene with some supporters and resisted the police attempt to arrest Talolo. Why tó jẹ́ pé jàgídíjàgan ni gbogbo nǹkan yín? Gẹ́gẹ́ bí ọlọ́pàá, one state tẹ́ ẹ ti mọ́lé ẹ̀, ẹ̀tọ́ yín ò drag ẹ̀ mọ́, ẹ wá pẹ̀lú order. Láyé àtijọ́, bẹ́ẹ̀ bá fẹ́ arrest èèyàn, jọ́jẹ̀tẹ́ ló ń tọ̀ wọ́n tẹ̀lé. Láyé ìsìn ojú ti là, àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ ọlọ́pàá, àwọn gbọ́mọgbọ́mọ ti ń waṣọ sọ́jà, àwọn ajínigbé ti ń lo aṣọ sọ́jà, àwọn olè ti ń káṣọ ọlọ́pàá sójú ọ̀nà. We can't just follow anybody. You can print any court order at any fucking where. Ẹ lè print court order. Kẹ́ ẹ mú wá, kẹ́ ẹ sọ pé ilé ọṣẹ ọlọ́pàá kan ló fún yín. We can't believe anybody mọ́. Ẹ gbé necessary ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. So the sources said members of family subsequently contacted Igboho, who arrived at the scene with supporters and resisted police attempt to arrest Talolo. Now, they said, and I quote, immediately the police tried to arrest Talolo. His family called Sunday Igboho and he came immediately with his boys and resisted the police from taking him away on Tuesday morning. One of the sources told Sahara reporters. Another source said Igboho arrived after Tani Olohun had already engaged in a scuffle with the police officers. So, eléyìí tẹ́mi rí nínú fídíò ni wípé lẹ́yìn ni olóyè Sunday Adeyemo Igboho máa. Okay, he said, and I quote, Sunday Igboho later came after Talolo had a scuffle with the police and he told the police to hand over Talolo to him. Okay, that they could not arrest him despite the court issuing a warrant of arrest against Talolo. However, the circumstances surrounding the reported arrest attempt, including whether the officers had a valid warrant or were acting on a fresh court order, were not immediately clear. Because court order yẹn ta ni wọ́n fi hàn. Ńgbà wo ni wọ́n fi hàn? Ẹ ti rough handle ẹ̀ kẹ́ tó mọ̀ béèrè court order lọ́wọ́ ara yín. Ẹ ti dè èèyàn lọ́rùn mọ́lẹ̀ kẹ́ tó mọ̀ pé court order yẹn dà, court order yẹn dà, court order yẹn dà. Ẹ ṣe show ẹ̀ ńgbà tẹ́ ẹ débẹ̀ pé this is court warrant o, wọ́n ní ká mú ọ wá o, ńbo lẹ fẹ́ mú lọ? Kí ló dé tẹ́ fi lé ẹjọ́ yín sí Ìbàdàn? Ṣé Ìlọrin ló ti ṣe ni? Ṣé Ìlọrin ló ti ṣètò ni? Ńbí Ìbàdàn ló ti ṣètò.
kí wá dé tẹ́ gbé lọ ilé ẹjọ́ ń bàdàn ṣé kò sí kóòtù ń bàdàn tó rí ni kò sí kóòtù ń bàdàn tó lè gbọ́ ẹjọ́ mọ́ ńgbẹ̀ ti mọ̀ pé ẹjọ́ sàríà lẹ fẹ́ gbọ́ ń bẹ̀ wọ́n ìdí ẹgbẹ́jọ́ sàríà ń bàdàn torí kò sí sàríà ń bàdàn. So in a live video shared on Facebook, relatives of Talolong were heard alleging that the men who arrived at the residence identified themselves as police officers. The men who appeared to be dressed in civilian clothes, wọ́n kàn wọ jeans, wọ́n wọ top, wọ́n kàn gbé kíní jákẹ́ẹ̀tì tọ́mọ̀nkọ police yẹn, were seen attempting to take Talolong away. He said, and I quote, "These people are kidnappers, but they call themselves kidnappers. Tani Olohun is not going anywhere. The public, please see them. Oh, they call themselves police, but see the way they are acting." Wọ́n àti bí ọlọ́pàá lóòótọ́ náà. Ṣé bọ́ ọlọ́pàá ṣe ń ṣe nìyẹn? Ẹ wá jọ ń jìjàkadì, ẹ wá ń pora yín mọ́lẹ̀. Gbogbo ṣòkòtò ọlọ́pàá lọ́jẹ lójúgun, lọ́jẹ lórúnkún. Gbogbo ẹ̀ lọ́pọ̀ má bàtà kítọ́kítọ́, Talolong gbé wọn yílẹ̀. Wọ́n gbé Talolong yílẹ̀, wọ́n dúró lọ́mọ lọ́rùn. Ẹ fẹ́ pàdánù. Kí ló dé? Ilé ẹjọ́ wa ń bẹ ilé ọjọ́ ọlọ́bìnrin kan. Ó nílé, abẹ́rẹ́ ẹ̀ lókun dì í. Kò síbi tí ó sá lọ. Okay? They call themselves a police, but see the way they are acting. Please help us. They want to carry Talolong away. They want to arrest him. They want to fine him. The footage seen by reporters also show Talolong sitting beside a tap while two police officers stood close to him. The video appeared to capture a tense confrontation between Talolong and the officers, with the attempted arrest reportedly resulting in a scuffle. Wọ́n jọ jà ní jàgàn rẹpẹtẹ. Wọ́n jọ gbóra wọn mọ́lẹ̀ kítọ́kítọ́. Now, this is my own short reflection. Ẹ̀yin Ilorin Heritage Preservation Organization àbí kí lẹ pera yín. This is the time, this is the high time. Tó yẹ kẹ́ jókòó rólé ayé ara yín. As gẹ́gẹ́ bí Ilorin Heritage Preservation Organization àbí èèyàn mélòó lẹ ti mú ìgbé ayé wọn bẹ́tà nílùú Ìlọrin? Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn lẹ̀ fún? Ṣé lórí ẹni tó bá ń bú Muhammad ni? Àbẹ́ni tó bá fi ìrun ṣe yẹ̀yẹ́? Àbẹ́ni tó bú Islam ńlẹ̀ bẹ́ẹ̀sì ẹgbẹ́ yín lé lórí? So kò sí fún humanity, kò sí fún ìdàgbàsókè ẹ̀dá, kò sí fún báwọn ọ̀dọ́ ṣe ríṣẹ́, kò sí fún báwọn obìnrin ó ṣe nígbé ayé tó dáa, kò sí fún bí àwọn arúgbó ṣe gbé ìgbé ayé tó dáa. Opó mélòó ńlẹ̀gbẹ́ yín ti help? Ọ̀dọ́ mélòó ńlẹ̀gbẹ́ yín ti rán léèwé? Ọ̀dọ́ mélòó ńlẹ̀gbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́? Ńlọgbẹ́ yín ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tẹ́ ẹ ti ṣe freedom fún? Aláìsàn mélòó nínú Islam lẹ́gbẹ́ yín ti ràn lọ́wọ́? Ntẹ́gbẹ́ tí dúró sí ni kẹ́ mọ́ káwọn èèyàn lọ kóòtù, kẹ́ mọ́ pa àwọn èèyàn lẹ́jọ́, kẹ́ wá ṣe fúláwà ní bàbá tútú, kẹ́ mọ́ sòṣìkiri bí ẹran aṣẹ́wó, kẹ́ mọ́ bárádà àdákí, kẹ́ mọ́ pèèyàn lẹ́jọ́ lónìí, pèèyàn lẹ́jọ́ lọ́la, torí pé lọ́ọ̀yà ń bẹ láàrin yín tọ́pọ̀. Àwọn lọ́ọ̀yà yín ò wá rí ṣe, kò sẹ́ni tí ó gbèsẹ́ fún wọn, wọn ọ̀rọ̀ náà míì lọ. Lẹ́yìn kan bá Talolong ṣẹjọ́, ọjọ́ wo lẹ ṣe dà? Irúgbé ayé wo lẹ ń gbé? Ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Olóyè gbọ́ lẹ́ẹ̀kan náà, olóyè dìde lẹ́ẹ̀kan náà, olóyè sì wá lẹ́ẹ̀kan náà. Ẹ fọmọ yìí fún mi, ẹ fọmọ yìí lẹ̀. Talolong bẹ nílé ìwòsàn. Kí wọ́n mọ̀ pa o. Kí wọ́n, God bless you sir, God bless you ma. Kí wọ́n mọ̀ pa o. Kí wọ́n fi Talolong lẹ̀ o. Kí wọ́n mọ̀ pa o. Now ẹnìkan béèrè pé sáwọn lè pè, ẹ lè pè. Ẹ lè pè sí nọ́mbà méjì +234 915 147 9599 àti +234 904 851 9362. Nọ́mbà méjèèjì tẹ́ lè pè sí náà nù o.
nọ́mbà méjèèjì tẹ́ lè pè sínú o. láàrin ìṣẹ́jú kan péré náà dín. wọ́n lẹ́nìkan okay, I just wonder how the man who called himself Jagunle Muslumi, a retired soldier who was since jailed in late 90s in Ilorin over vandalizing churches and hotels could still be allowed to champion the cause of Islam. This shameless man is also among the brains behind this shenanigan, leading to another kidnap of Tani Olohun. Can you imagine people? Hello? Ẹ tún mi pè padà sá, wọ́n á wọlé. Mi mọ̀ ọdún society tá a wà. Ẹnìkan bú Jésù, ẹnìkan bú ànábì. Ẹ jẹ́ kí Jésù ọjà fún rẹ̀, jẹ́ kánábì ọjà fún rẹ̀. Ṣé wọn ò lágbára ni? Then kí ló dé tẹ wá ń tẹ̀lé wọn? Why will I be following ẹni àwọn ẹlẹ́bọ? Òkúta ni wọ́n ń sìn, Ògún ni wọ́n ń sìn, Yàdá ni wọ́n ń sìn, èyí tí ò lẹ́nu tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀. Ǹtẹ́yìn ń sìn sọ̀rọ̀. Tó bá jẹ́ pọ́lọ̀ ńlẹ̀ ń sìn ẹ̀fọ́ lọ́nlẹ̀ jẹ́ kọ́lọ́ ń jà. Hello? Hello sir o. Ẹ pẹ̀lẹ́ sẹ́ ẹjọ́ ṣẹ́ṣì wà lórí ètò sà. Bẹ́ẹ̀ ni sà. Ok, ẹjọ́ sá lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ yẹn ni a fẹ́ dá sí. Ó yá bàbá. Ó ti tó gẹ́ báyìí tí gbogbo ọmọ Nàìjíríà kan máa gbọ́ mi. Amẹ́ríkà ni mo ti ń sọ̀rọ̀ yìí. Ó ti tó gẹ́ èyí táwọn ará Ìlọrin ṣe lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ó ti tó gẹ́. Ṣẹ́rí mo ń sọ authoritatively mo dẹ̀ mí nìkan tí mo ń sọ yìí. Tí wọ́n bá gbé Tani Olohun láti Ìbàdàn lọ sí Ìlọrin ìdí lẹ́yìn tèmi tí gbogbo adájọ́ ilẹ̀ Yorùbá kan máa gbọ́ a máa instigate tí wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin tó bá wà ní Ìbàdàn àti lẹ́kọ̀ọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá kí a máa instigate láti rí ìgbà láti máa ṣiṣẹ́ yẹn lọ kọ́ bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ Ìlọrin. a lè dọ́mọ Ìlọrin mọ̀. a máa dá wọn mọ̀ sà a dá wọn mọ̀ a máa wá wọn jáde àtijọ́ ń gbé tẹ́lẹ̀ ṣé lálàáfíà àtijọ́ ń gbé tí wọn ò fẹ́ gbà yẹn wọ́n máa gbá báyìí fọ́ọ̀sì sẹ́yìn. torí pé gbogbo alámọ̀ òfin báwo ló ṣe máa sọ pé torí pé wọ́n bú màmá ṣé ọni tó ń bú Jésù Kristi látijọ́ yìí ọ̀gbẹ́ni kí ló ń porúkọ tó ń bú Jésù Kristi ta ló lọ gbé. àwọn tó ń pe Jésù ló lè. àwọn tó ń pe Jésù. tán ní Jésù jágbàdo ya. Pásítọ̀ ni èmi ṣùgbọ́n mo lè já ogun mo rẹ́dì I'm ready for this nonsense. Wọ́n fẹ́ ba ìjọba Tinubu jẹ́ ni wọ́n instigate àwọn olóṣèlú Ìlọrin ló fún ọ lówó kí wọ́n mọ̀ ní ẹni Ìlọrin kí wọ́n mọ̀ ní gbogbo ọmọ Ìlọrin enough is enough. Gbogbo àwọn táwọn diaspora a máa dìde a máa bẹ̀rẹ̀ wàhálà yẹn láti Amẹ́ríkà láti London láti máa bẹ̀rẹ̀ wàhálà yìí lọ. Ó tó gẹ́ God bless you, sir. tí wọ́n bá tún gbé bọ̀ pọ̀ yẹn tí wọ́n bá tún dá sí bọ̀ pọ̀ yẹn pásítọ̀ èmi ò kíá tí wọ́n bá tún gbé bọ̀ pọ̀ yẹn gbogbo àwọn ọmọ Ìlọrin gbogbo tí wọ́n bá wà kọ́ máa pààkì ẹrù wọn tó máa padà sí Ìlọrin wọ́n bá tọ́ fẹ́ dálẹ̀ yẹn kò ní dàbí ìgbà tí Àfọ̀njá eléyìí máa yàtọ̀ sígbà Àfọ̀njá wọ́n máa tọ́ fẹ́ dálẹ̀ yìí tó bá dálẹ̀ èmi ò ní gbé àwọn oníranù ẹwọ àwọn lọ́ọ̀yà tó gbé àwọn onílọ́ọ̀yà tó gbé àwọn oníkankan nílọrin àwọn elébi wọ́n wá oúnjẹ tó máa jẹ ní àwọn elébi àwọn èèyàn rádaràda. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Ọlọ́run ní járe tí a tún fi máa para wa sà Ọlọ́run ní járe torí pé àwọn ọmọ Ìlọrin àwọn náà lẹ́mìí kì í sì ṣe gbogbo ọmọ Ìlọrin ló wà behind ní táwọn wèrè lè ń dánwò kì í ṣe gbogbo ọmọ Ìlọrin o àìmọye ọmọ Ìlọrin tó dáa àìmọye ọmọ Ìlọrin alálùbáríkà àìmọye ọmọ Ìlọrin tó mọ nǹkan tó dáa àìmọye ọmọ Ìlọrin tó kàwé àìmọye ọmọ Ìlọrin tó ní initiative ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin lọ́gbọ́n kì í ṣe gbogbo wọn àwọn eléyìí kan ya olórí kórì ni +234 915 147 9599 àti +234 904 851 9363 9362 9362 +234 915 147 9599 àti +234 904 851 9362 nọ́mbà tẹ́ láǹfààní àti pè mí sínú ta lọ́lọ́run ò gbọ́dọ̀ kú o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ yẹ o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o kò yé mi náà o irú àwọn jọ́ọ̀jì ní ń gbọ́ ẹjọ́ yẹn náà hello court
ẹnìkan bú Ọlọ́run, ẹnìkan fi ìrun kíkí ṣe yẹ̀yẹ́, ń fi prayer wá ṣe yẹ̀yẹ́. Can you just imagine that? Adájọ́ náà wá sọ pé kí lórí lọ́bẹ̀ tí ìwà ru ọwọ́, báwo ni ìwọ náà ṣe ń bó ló ṣe máa bú Islam, bó ló ṣe máa fi ìrun wọn ṣe yẹ̀yẹ́. Sọ́mọ̀ pé ó lè dá wàhálà lẹ́ni, kò lè dá wàhálà ilé ìbèlè lẹ̀ lẹ́nuwẹ̀ẹ́. Cut my lips, kò lè dá wàhálà kankan lẹ̀ ilé ìbèlè, kò sẹ́ni tó ráyè nonsense yẹn mọ́, ojú ti là. Hello sir. Yes sir. Hello, ẹ káàsán sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni sir. Ok, ẹ ṣe gan-an tẹ́ gbé kọ́ mi tí mo fẹ́ sọ òpọ̀. Ṣé rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho first of all. Ojú òní tiwa o. Àmín sir. Number one, ṣé rí ìjà yìí, ohun tó ṣẹlẹ̀ yìí láàrin Yorùbá àti Fúlàní ni. Wọ́n kàn rọra fi ẹ̀sìn yẹn wọ́n fi wé ni. Wọ́n fi bojú ni. Bẹ́ẹ̀ ni wọ́n lè jẹ́ ti sympathizer. Bẹ́ẹ̀ ni. Tí orí àwọn Yorùbá, torí àwọn olórí wa bá pé this is the time láti ṣòfin mámùkomi dáná. Bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ wa lóńdó wọ́n máa ń sọ kíní kan pé mámùkomi dáná ìjọkan lèèyàn ṣòfin ẹ̀. Bẹ́ẹ̀ ni. A ní láti dìde nsìn. Now, in tó wá ká mi lára jù lọ́rọ̀ yìí, omi bọ́ lójú mi nígbà tí mo wo fídíò tí ìyàwó sara lọ ní pé wọ́n lu òun. Wọ́n lù ú. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, a ní láti write petition sí Túndé Dìísù. Tó bá jẹ́ ọmọ Yorùbá ni, because lábẹ́ òfin Amẹ́ríkà lèmi ń gbé, wọn ò bí aláìyá yìí kankan dá. Láti lu obìnrin, bẹ́ẹ̀ ni. Obìnrin yẹn lòun ṣẹ̀dé láti hospital pé òun ṣe oní miscarriage, wọ́n tún fìdí ìbọn, wọ́n tún gbá ẹlẹ́ṣẹ̀ lẹ́nu. Can you imagine? Torí pé fẹ́ defend a defenseless a God that cannot defend himself. Ẹ gbéra yín wá láti yàn níyàn Ìlọrin, ẹ̀kan fẹ́ wá gúnyàn kan mọ́lẹ̀ níbàdàn. Níbàdàn kẹ́ẹ̀dẹ̀ gbé lọ bẹ́ẹ̀. Ẹ ṣe lẹ́ẹ̀kíní ẹ jẹ lọ, ẹ tún try lẹ́ẹ̀kejì. Ẹ jọ Ọlọ́run nípa gbòó fún wa o. Àmín o, àmín o. Nǹkan kan ò ní ṣẹ̀mí ẹ̀. Àmín o. Eléyìí tó ṣe yìí ìran Yorùbá ò ní gbàgbé. Lágbára Ọlọ́run. Because enough is enough. Kọ́ stop gbogbo rọ́bìṣì yìí. Ẹ wo bí táyé ń lọ bàbá mi, Elon Musk ti da trillionaire. Wọ́n ti di trillionaire. Wọ́n ti discover àwọn kankan nínú Mars. Àwọn èèyàn tó ń wò pé in the next few years wọ́n máa move lọ sí Mars. Wọ́n wà bí àǹjàjà ànábì lọ sí Múra. Ọlọ́ fún ẹni kọ̀ǹpútà. Ṣé èrè ni? Kò yé mi rárá. Kò yé mi. Ta ló ṣe wá báyìí? Ṣẹ̀dẹ̀ rí bọ̀bọ̀ US máa yẹ kó tẹ̀ jẹ́jẹ́ o. Kó tẹ̀ jẹ́jẹ́. Amẹ́ríkà ni mo wà yìí. Tó máa push àwa kan. Ẹ̀rọ káwọn ló bí MS bàbá. Bẹ́ẹ̀ni. Wọ́n ló bí àwọn àkànbí ọlọ́ba. Bẹ́ẹ̀ni. Wọ́n máa tún bí àwa ń sìn. Bẹ́ẹ̀ni. Nígbà wà dẹ̀ máa bá wọn múlẹ̀ wọn ní láìkẹ́. Torí èmi lè ṣe nǹkan tó níta lọ́lọ́run ṣe yẹn. Kò lè ṣe l'Amẹ́ríkà ń bí. Kọ́ máa rọ́lọ́pàá kó wá mú mi. Ń bo. Tó ti yé. Bẹ́ẹ̀ni sà. Ẹ máa pólísì íńtánẹ̀tì kiri. Èèyàn kan kọ́mẹ̀ntì kíní kan sí bíbá ẹ lọ sáré lọ ṣùrùbù mẹ́. Ṣé gbogbo procedure tó láwọn take ẹ bọ́ story Facebook ti yín ẹ ń relieve sí press release. Ẹ lè sọ wípé ṣé mo ṣe ń serve warrant nìyẹn ni. Ala àwọn people yìí gan, who are these people? Ẹranko ni wọ́n o. Wọ́n ló bú ọba Ìlọrin, ẹ̀yin náà bú Olúbàdàn. So 50-50 no cheating. Àbí náà. Ẹ ti fẹ́ ti bú ọmọ yẹn gbé. Èèyàn mélòó ló wá? Anilat MS kí lórúkọ US imam. Wọ́n ti pè òun náà lẹ́jọ́. Kọ́ pè lẹ́jọ́ sóńdó. Kó lọ jẹ́jọ́ lóńdó. Bẹ́ẹ̀ni. Kó lọ jẹ́jọ́ ń bì kan. Àbọ̀n. Kọ́ máa rọ fáńdù ẹ̀ tí wọ́n wá sí fort. Àbọ̀n lágbẹjọ́rò tó dáa jù ni kò yé mi o. We need to feel them taste of their poison. God bless you sir. God bless you sir. Yes sir. Yes sir. Hello. Hello sir. Hello. Yes sir. Yeah, how you come? Yes sir. Bẹ́ẹ̀ ṣe wà lórí ètò. Bẹ́ẹ̀ni sir. Now, ọ̀rọ̀ man US imam yìí. Bẹ́ẹ̀ni. Mo lẹ́kọ̀ọ́ tí máa tó sọ̀rọ̀ láti ẹ̀ sọ pé this is between Yorùbá and Fulani. Honestly. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. So nǹkan tẹ́mi aṣọ sì ni pé nǹkan tó ń ṣe fún Tani Ọlọ́run yẹn. Ó yẹ káwọn Yorùbá náà arrange kán lọ gbé US imam. The same thing tó ń ṣe fún Tani Ọlọ́run òun ló yẹ kán ṣe fún òun náà. Nǹkan tó fojú bọ́ yẹn rí òun náà ló yẹ kán fojú US imam rí. I don't know how that man became a lawyer in Nigeria. Lọ Nigeria gbàgbàkúgbà náà. Honestly. Wọ́n mi ò mọrú lọ́ọ̀yà tiẹ̀, mi ò dẹ̀ mọrú àwọn adájọ́ tó ń jókòó ń gbẹ́rú ẹjọ́ arìndínlẹ̀. Kò yé mi. Mi ò mọrú àwọn adájọ́ tó ń gbẹ́rú ẹjọ́. Ẹnìkan bú ànábì, ẹnìkan bú Ọlọ́run, a fẹ́ gbẹ́jọ́ ẹ̀ wá. Yes. What nonsense is this? So kí àwọn ọmọ Yorùbá náà arrange kán lọ gbé máa US imam yẹn tó ojú ẹ̀ dàbí ojú ẹ̀ ọ̀nà yẹn ó yẹ kán lọ gbé kán dì pẹ̀lú òun náà. Nǹkan tó ń ṣe fún Tani Ọlọ́run tó ṣe fún ọmọ Yorùbá kán lọ ṣe fóun náà. Honestly sir. Àpapọ̀ Fúlàní ni
gbogbo eléyìí tó ń ṣe tí kò sí repercussion tí ò sí nǹkan tó ń ṣẹlẹ̀ òun ló ṣe ń mú jẹ. bẹ́ẹ̀ni. so kán lọ ṣerú nǹkan báyẹn tit for tat nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí nìyẹn. honestly sir. nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí nìyẹn. káwọn Yorùbá náà rè kán lọ gbé máa yẹn. ó yé mi sir. bí wọ́n ṣe treat the same treatment tó ń ṣe fún Tani Ọlọ́run kó ń ṣe fún òun náà. alright sir. kó wá rí bó ṣe máa rí lára ẹ̀ náà. God bless you baba. oníwà ń ṣe alright sir God bless you sir yes sir. mi ò rí ibi tán ti ń ṣerú ẹ̀ náà o. adájọ́ wo lára ẹ̀ balẹ̀ confidently tó ń jókòó tó ń gbọ́rú ẹjọ́ yẹn tán fẹjọ́ yẹn lọ tó náà dẹ̀ ń gbọ́ kò yé mi. hello. We've updated your credit limit. Now it's raised as low as. ṣé nǹkan ń ṣe ẹ̀yin ni. hello. 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 hello sir. ẹ kúrọ̀lẹ́ o ẹ káàsán. ẹ káàsán sir yes sir. àwa ni wọn. yes sir. ẹ kò ní ọ̀pẹ náà. àwa ni sir. ṣé wí kókó nìyẹn. bẹ́ẹ̀ ni orí ètò náà mo ṣe wáyé o. ọpẹ́ o ọpẹ́ àdúpẹ́ yes ẹ sir. ṣe. yes sir. ẹ pé tẹ ẹ dá sí o. ẹ jọ ṣé ní us máa mi yẹn. bẹ́ẹ̀ ni sorry sir. tó bá rìn kó máa bójú ẹ̀yìn àti àwọn àáfàá tó wá ń wàásù nílẹ̀ Yorùbá a ti mọ̀ pé Fúlàní ni o a dẹ̀ ti clear pẹ̀lú ẹ̀ but àfẹ́ wàhálà ẹ má wá sí ilẹ̀ Yorùbá ẹ wá dó sí Ìlọrin yìí ń bẹ̀ yóò tẹ́ bá dẹ̀ tún wá pé ẹ fẹ́ wá gbé ọmọ Yorùbá kan ìbáàjẹ́ ta lọ́lọ́run ìbáàjẹ́ anybody o ẹ ní lọ mọ́tò yẹn ó yẹ kán ti sun mọ́tò yẹn torí they are kidnappers kidnapping yàtọ̀ sí bandit bandit ni àwọn tó tẹ ẹgbẹ́ Nigerian police pẹ̀lú mi ẹgbẹ́ nothing there's nothing. power bank ni àti kébù kan. ọlọ́pàá nìyẹn kàn pé ẹ kàn wọ aṣọ kan ẹ wá gbé police sí nígbà tí ń ṣe yẹn where are they doing. kò yé mi o. no name badge kò sí badge kò sórúkọ kò sí nǹkan kan ẹ kàn wà ń bẹ̀ ṣe ẹ kàn fẹ́ gbéyàn nítorí pé kí ni ẹ wá láti Ìlọrin. understand ìmọ̀pá tílẹ̀ Yorùbá á di báyìí. kò yé mi náà o. ó yẹ kó ti sun mọ́tò yẹn kó ti sun mọ́tò yẹn kó ti gbójú àwọn tó wà yẹn jẹ next time wọn ò ní wá síbẹ̀ mọ́ náà what is your problem. ó wà ridiculous o. wọ́n wà ridiculous wọ́n gbójú Yorùbá mọ́lẹ̀ o ẹ jẹ́ ká sọ tọ́tọ́. honestly wọ́n gbójú wa mọ́lẹ̀ wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ gan tí ò bá ń jẹ́ pé bóyá too many people nǹkan tó ń dánwò yẹn tí ó bá escape pẹ̀lú ẹ̀ ẹ máa ń ṣe sàríà nílọrin tí ó kọ́ lẹ Yorùbá ni. kò yé mi o kò yé mi o. I don't understand. kò yé mi o. bàbá Olúbàdàn àti àwọn tó dá sí adẹ̀dúpẹ́ lọ́wọ́ Olóyè Ìgbòho. God bless you sir. pé kí ni wọ́n pè yàn wọ́n dẹ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni all right sir. àwọn olóore o. God bless you sir. God bless you sir. hello. hello. Àwí kóńkó. yes sir ẹ kúrò lẹ́ sir yes sir. Àwọn program yẹn o. yes sir. Yeah, kì í ṣe live ló ń ṣe lọ́wọ́ ni èmi ló pé live ló ń ṣe lọ́wọ́. live ni mo wà. Okay, but you tún tẹ̀lé ra ní báyìí my brother. yes sir dáadáa ni sir. Okay, mo ti ń gbóhùn ẹ̀ náà báyìí. yes sir. Okay, jẹ́ kí n yí fóònù ọ̀dọ̀ mi lọlẹ̀ kó lè lẹ̀. bẹ́ẹ̀ni. Nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ń sìn, ó dẹ̀ pé they are just making mockery of that religion. Wọ́n make a mockery of that religion. Ó dàbí ìgbà tó jẹ́ pé eré tá à ń sá lọ, wọ́n fi religion ẹ̀ fà wá sẹ́yìn, especially from that axis. honestly sir. àwọn tó ti Ìlọrin wá. honestly sir. èní kọ́ ni Muslim àti ìgbàgbọ́ àtòníṣẹ̀yẹ ti ń gbé papọ̀. bẹ́ẹ̀ni. tẹ́nìkan kò tẹ̀ ní ẹnìkan wọn lára. a dẹ̀ ń jẹ́ǹjẹ ara wa. nígbà tí wọ́n bá wá dé clave bẹ́ẹ̀ tẹ̀ ní kọ́kọ́s tó jẹ́ pé ẹ̀ ṣe ẹjọ́ burúkú ẹ̀ dẹ̀ wá sí Ìbàdàn ẹ̀ wá gbé bọ̀ yẹn. ibi òfin Nàìjíríà wà ó lè sọ fún ọba Ìlọrin sèpórí ọba Ìlọrin bàjẹ́ kò sẹ́ni tó lè gbé mi lé lórí èmi ò ní ṣe bẹ́ẹ̀ tó gbé mo lẹ́kọ̀ọ́ torí mo jọ́ ọmọ Yorùbá wọn ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ ni mi ò sì ní sọ òfin ilẹ̀ wa ò ṣe nǹkan kan lé lórí tí bá lọ́ba Ìlọrin jalè ìyẹn ló ní wàhálà nù. bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ provide n tó gbé. yẹ́bẹ̀ bọ́ọ̀ ilé wa ṣe yẹ́bẹ̀ Ìlọrin ni àfa kan ti sọ pé bẹ́ẹ̀ bá rí ẹ pa kí ni lọ́ọ̀yà bẹ́ẹ̀ ṣe kí lẹ́yìn bọ́ọ̀dì ṣe ń bẹ̀. kò yé mi o. wọn ò ṣe nǹkan kan náà ará Ìbàdàn
lẹ́nu mo fẹ́ sọ sí kí tí ẹ ṣe gbogbo ilẹ̀ Yorùbá tẹ́yìn náà la ojú yín sílẹ̀ tó jẹ́ pé èyí tó yẹ kẹ́ kọjú sí ẹ̀dín kọjú sí ọmọ yín náà mú bí ìgbà tán mú gbénu gbó yẹn ẹ̀dẹ̀ dákẹ́ ọ̀mọ̀wé wà ń bẹ̀ àwọn tó lajú wà ń bàdàn ẹ lè help boy kẹ gbà nínú òfin kì bọ́ọ̀lù all the time. ìbọn jẹ́ pé ẹ̀sìn ti kó sọ́pọ̀lọpọ̀ ọ̀nù wọn náà lórí. gbọ̀ngàn tó yẹ kó ṣe ń sìn ní pé jọ́ta dájọ́ ẹ̀ bá fẹ́ dájọ́ kẹ́bọ̀dì lọ sí court yẹn ẹ lọ síbẹ̀ tẹ́ bá lọ síbẹ̀ kẹ́ lọ gbọ́ nǹkan tádájọ́ ẹ̀ fẹ́ wí because this àwọn judges kan torí wọn gan ti dàrú adájọ́ torí ẹ̀ ti dàrú wà. láì mọ iye. how will somebody bring such a thing síwájú ẹ kó dẹ̀ sọ pé o fẹ́ máa gbọ́. ẹ̀yin náà dẹ́ issue warrant ẹ lè advice wọn pé. just fucking nǹkan preserve kí lè preserve tẹ́ bá máa preserve nǹkan ẹ ní jẹ́ kó ba kò ní tako òfin ilẹ̀ wa. àbí nà ó ẹ̀yin tẹ́ fẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe. God bless you sir. God bless you sir. fi bọ́ọ̀ sílẹ̀ bí o sọ pé bọ́ọ̀ ẹ jàre o. bẹ́ẹ̀ni. mi ò ló ṣe writing o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ìyà tó ń jẹ́ ìyọ̀ ẹ̀ kó máa jẹ́ wọ́n gbọ́dọ̀ máa lo òfin láti máa fi ṣèyàn léṣe bí yẹn. God bless you sir. ẹ ṣé mo dúpẹ́ sir. All right sir. Hello. 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 Awikonko. Yes sir. Awikonko. Yes sir. Awikonko baba. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Ẹ ṣé o. Yes sir. Orí fóònù ẹ ti máa gbọ́ mi o. Yes sir. Ẹ ṣé ẹ kú ètò. Yes sir. Ẹ kú àfọmọnìyàn ṣe. Yes sir. Ṣé rí àwọn ará Ìlọrin yẹn? Olórí burúkú ni wọ́n. Wọ́n mọ̀ wọ́n ti rí pé bọ́ọ̀lù yẹn kò ní àwọn èèyàn gidi lẹ́yìn ẹ̀. Tí ò bá ń ṣerú ẹ̀yin tẹ́ gbé ṣó yìí nísìnyí mo doubt bóyá àwọn muslim kankan tọ́jọ́ ọmọ Ìbàdàn máa sọ ń pa ọ̀rọ̀ yìí. níbo. in tó yẹ kó ṣe nísìnyí bóyá àwọn èèyàn náà máa gbọ́ kó sọ fún lọ́ọ̀yà kó lọ fáìlì fún fundamental human right ẹ̀ kó lọ béèrè fún fundamental human right ẹ̀ kádájọ́ káwọn náà lọ kọ́kọ́ fáìlì application síwájú adájọ́ for fundamental human rights. Application yẹn speedy application ni urgency ló máa fi ṣe níwájú adájọ́ káwọn náà lọ sí Ìbàdàn kó lọ sí high court nìbàdàn kó lọ béèrè fundamental human right ẹ̀. kọ́ndẹ̀ fún ní kọ́kọ́ fún ní court ruling nìyẹn kóun náà mú dání. Okay sir. in tó yẹ kó ṣe ń sìn nìyẹn kò ń ṣe ẹjọ́ wẹ́wẹ́ kínní adẹ̀dúpẹ́ fún olóyè Ìgbòho tí wọ́n dúró àti àbánirò olóyè Ìgbòho gbogbo àwọn tó ń pera wọn ní èèyàn ńláńlá ẹ̀sìn ti kó sí gbogbo wọn lórí ẹ̀sìn nìkan àti UK imam àti France imam. useless imam. Can you imagine that? All right, sir. God bless you, sir. Yes, sir. Wọ́n kàn wá sọ̀rọ̀ yín di ẹkùn sáàrin ìgboro. In the name of religion, you don't fight for religion. If you truly have job, meaning UK imam, France imam, Germany imam, Spain imam, Italy imam, ẹ lọ wá ṣe gidi ṣe. Hello, ma. Hello, how? Yes, ma. Hello, how is Bobo? Yes, ma. Wo ẹ kú iṣẹ́. Hello. Yes, ma. Mo wà pẹ̀lú yín, ma. Ṣé tí mo jí láàárọ̀ yìí tí mo rí àwọn rọ́bìṣì orí ní spark ni pé kí ni gbogbo eléyìí? Kí ló ń ṣe useless ìmáàrún yẹn àbí ìmáàmù ni wọ́n ń pè é? Awíkoko ọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ bà Nàìjíríà jẹ́ báyìí o. Ó ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ bí tá a fẹ́ wọ̀ mọ́ báyìí kí la ti fẹ́ ṣe léyìí sí. Ọmọ ọlọ́mọ tí ò tún jẹ́ kétí ìwádìí àwọn bí ìwọ báyìí bí òun bí àwọn gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ lórí agbègbè lọ́kùnrin lóbìnrin àwọn ló sì ń jẹ́ ká mọ̀ pé Nàìjíríà Yorùbá wà. Ṣé olórí burúkú ìṣe bó ti gbé kéèsì lọ sí kóòtù ṣé wọ́n tún máa ń violate kóòtù Nàìjíríà ni wọ́n tún wá máa ń gba ẹ̀yìn lọ gbé ẹni tó bá pè sí kó wá jẹ́jọ́ ni. Kò yé mi o. ṣé bó fi Nàìjíríà ṣe rí nìyẹn. Because here we are tó bá ti pè ẹ́ tó rí lẹ́tà kóòtù àti
àti ìjọba ló dẹ̀kù kẹjọ máa ṣe wọn ò tún ní right even tó ń bá sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ gan lórí anywhere tàbí wọ́n ń béèrè á sọ pé it's in the court bí wọ́n ṣe máa ń sọ ń bí nìyẹn ò tún ní intervene irú olórí burúkú ṣe bó lọ́ọ̀yà ló pera ẹ̀ ní useless maru yìí why tí ò fi dúró de court date kò yé mi náà. ó wá lọ gbé ọmọ ọlọ́mọ in fact láti àárọ̀ inú mi ò dùn bí mo ṣe jí tí mo bá gbogbo rubbish yẹn. kò make sense ara. bọ́n ṣe offended ọmọ ọlọ́mọ for crowd and loud. tí òun ṣe pé bàbá ńlá ẹ̀ ló bú. èsì tó bá wùyàn lèèyàn lè ṣe bí humanity ni a máa ń sọ pé first. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú ọlọ́pàá wo ló wọ́n wọṣọ for crowd and loud. ẹ wo lórí burúkú ẹ bó ṣe fọwọ́ tẹ ọrùn ẹ̀ mọ́lẹ̀. bó ṣe ṣe fún George Floyd níbi tí gbogbo àgbáyé tó dàrú nìyẹn. bẹ́ẹ̀ni wa. lẹ́ni tó tẹ̀ jẹ́ amukini níbi tí gbogbo á mọ̀ pé baba ńlá àkíní addicted ni. ó mà gbayì káàkiri gbogbo ṣé òfò fẹ́ bá wọn ni ṣé wọ́n fẹ́ ṣòfò láwọn onímùsùlùmí orí burúkú yìí ni. kò yé mi o. nǹkan tí mi ò ṣe láìkí ẹ̀sìn nìyẹn. Humanity first. I honestly think man. That's Honestly man. Kí la wá fẹ́ ṣe sílẹ̀ báyìí ẹ bá mi gbé fún olóyè Ìgbòho. tó wà bẹ́ẹ̀ ni wa. ọmọ májàsọ́lá kò ní ṣìṣe o àti gbogbo àwọn tó dúró tì. kò ń ṣe pé ta ni Ọlọ́run ò léèyàn ọ̀nà ló jìn. bẹ́ẹ̀ni ẹrú ní bàbá. ẹrú ní bàbá. bẹ́ẹ̀ni. gbogbo àwa tí òye ayé yé tá a mọ kí ló ń ṣẹlẹ̀ tá a mọ what is religion and humanity tó bá jẹ́ Nàìjíríà láwa a kò ní máa rí bí eléyìí. bẹ́ẹ̀ni ma. bí nǹkan tí ẹni tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹn kó tó rí bí ẹni méjì ti sọ̀rọ̀ kí n tó pèsè ó sọ yìí pé ó yẹ kán lọ gbé useless maru náà kí ni Yorùbá ò kì í ṣe gbogbo wọn yẹn ọpọlọ wa pé ju gbogbo yẹn lọ. agbọ́n a kì í ṣàpọ̀dà afọ́fun gbé mu bíi tàwọn Ìlọrin àwọn alátẹnujẹ tí useless maru bá ń gbọ́ mi kò ní jèrè ọmọ òfò ló máa ṣe dànù. ó dàbọ̀ mọ́ mi. òfò ló máa ṣe ó dàbọ̀. ó dàbọ̀ ma. yéé useless maru Ọlọ́run ló ní kí mọ́mí mi ọmọ pé orúkọ ẹ̀ dáadáa wọ́n ní useless maru useless maru kò yé mi o. What is wrong with these people? They want to spoil Nigeria o kò yé mi sá o wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ o àwọn ti bàjẹ́ already kọ́ ló mọ̀jà gbà fún ọ ni o ó lágbára o. So ẹja gbé ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan bọ́bá ròkúta yóò gbìyànjú ẹja gbé òṣùbà káre láyé fún Àdìsá ọmọ aládìkún òòṣà àdínkù tí búra ẹ̀sán wọ̀nyí olóyè Májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ò ní mọ̀ nira gbogbo ọdún tó lò láyé wàhálà ti dààmú kò ní kànlẹ̀kùn lé ẹ kò kà á báwájú lé wọlé kà á bẹ́ẹ̀ kù lé wọlé báyé bá ń jáyé tí gbà ń jẹ́gbà gbogbo èso tó tara rẹ̀ jáde ò ní mọ̀ nira. Thanks so much for being there for every one of us. Hello. Hello, Awigongo. Yes, sir. Lórí ètò lẹ́wà. Mo bẹ́ẹ̀ ni sir. Kúṣẹ́ o. Bẹ́ẹ̀ ni sir. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Àmín sir. Yes. Well, Ọlọ́run á gba Dani Ọlọ́run lọ́wọ́ àwọn pípù wọ̀nyí. Àmín o. That is just it. Yes. But òun náà Dani Ọlọ́run náà ó yẹ kó ti take reaction because nígbà tó kọ́kọ́ kígbe pé àwọn pípù wà after ẹ̀. I think I have Dani Ọlọ́run's number. Mo dey send the message. Okay, this is what to do, this is what to do. Ó dẹ̀ send the message mi padà pé òun náà ti ń gbé ìgbésẹ̀ yẹn. But I'm surprised to see all this kind of thing tó tún ṣẹlẹ̀ sí. Kẹ́rí àwọn people wọ̀nyí, they need to stand. They need to stand against them. They need a good lawyer to stand against them. Ó ní mo sọ fún pé people like me, I ready to put all my money. Gbogbo owó tí mo ní to stand to support him. If you need a lawyer, I will send a lawyer to him. You see? Don't worry. We are ready. But I don't know. Because but mo bá sọ̀rọ̀ ó náà sọ pé
òun náà láwọn tó ń sọ tóun di take step. That is just it. Because these people is a high time to stand against them, to show them, because irú George tó wà ní ìlú wọn ní Ìlọrin yẹn tó ń issue kìíní yẹn, irú Ìlọrin yẹn náà, we go there with a lawyer and file against àwọn tó ti ń go against the Christianity. Káwá wo bóyá George yẹn náà á tún sọ pé òkè ẹ lọ arrest bóyá Adépọ̀jù ni àbí kí wọ́n lọ arrest àwọn tó ti ń go against the Christian and ìṣẹ̀ṣe yẹn. Káwá wo irú George tí wọ́n jẹ́. And let's see the kind of George. Ṣèbó lè issue wípé òkè because Tani Olohun is talking against Muslim and is issuing ó issue pé kí wọ́n lọ mú. Káwá tí wàá gbé kí àwọn Kristẹni àti àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dìde kí wọ́n lọ síwájú tiẹ̀ náà kí wọ́n wá fáìlì níwájú ẹ pé òkè àwọn ẹni báyìí tó ti ń sọ̀rọ̀ again ní Kristẹni tó ti ń ṣe ní issue warrant náà ká wá wò and let's go and pick them up. That is it. They need to give these people fight. Bẹ́ẹ̀ni sir. That is just they need to show that judge. Gbogbo ẹ̀kọ́ la gbọ́dọ̀ máa gbà mọ́ra gbogbo gbà. Bẹ́ẹ̀ni sir. They get court tí wọ́n ti ń sùn kìíní yẹn they need to go to that court fight in front of that judge wípé òkè àwọn ẹni yìí náà this is what they are doing. Bóyá issue the warrant. Let's go and arrest them. Because there is evidence. Evidence wọ́n wà káàkiri tó jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ against the Christian. Wọ́n ti sọ̀rọ̀ against àwọn oníṣẹ̀ṣe. It's everywhere. It's on tó wà káàkiri. Kì í ṣe hidden one. They go to the front of that judge. Oya àwa náà tuntun wá. Issue. Òṣèpọ̀ òun issue kí wọ́n lọ gbé Tani Olohun ni. Oya issue àwọn ilé náà tó ti ń ṣe against the Christian. Let's see what will happen. It's a fight to fight. God bless you, sir. Ẹ ṣé mo dúpẹ́, sir. Yes, sir. All right, sir. All right, sir. Yes, sir. Well, ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ló yẹ kó jẹ́ lóòótọ́. Ẹ̀yin Christian, ẹ ti tutù jù. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ ti bẹ̀rù jù. Bẹ́yìn Christian ò bá tutù jù. Lókè Ọya, wọ́n ń dún Christian lọ́rùn, wọ́n ń ba ṣọ́ọ̀ṣì jẹ́, wọ́n ń gbàdó olóró sí ṣọ́ọ̀ṣì, wọ́n ń pa pásítọ̀, wọ́n ń jí kọ́ pásítọ̀ gbé. Ní South ń bí, wọ́n ti arrest ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé wọ́n ń bú Islam. Èèyàn mélòó lẹ ti arrest pé wọ́n ń bú Jésù, wọ́n ń bú Christianity? Kí ló tẹ̀yìn náà file case against wọn pé wọ́n ń ba ẹ̀sìn yín jẹ́, wọ́n fẹ́ dá wàhálà ìjà ìsìn lẹ̀? The same thing as ẹ̀yin oníṣẹ̀ṣe, kò sẹ́ni tí ò ní oore ọ̀fẹ́ láti sin ẹ̀sìn tó nígbàgbọ́ nínú ẹ̀ tàbí ṣe nǹkan tó wù ú. Mélòó nú ẹ̀lẹ́yìn oníṣẹ̀ṣe ṣe, mélòó nú ẹ̀lẹ́yìn Christian ṣe? This is the high time. Nobody will fight for you. I am not a Christian. I am not oníṣẹ̀ṣe. I am not a Muslim. I am a realist. I am not a religionist. I am a realist. I respect every religion, but I don't have any religion. And I don't believe any religion. Because I believe we don't need religion. Mo gbá research mi dáadáa, mo rí pé a need ẹ̀sìn. Ẹ̀sìn separate wa ju ọ̀nà tó gbà unite wa lọ. Ẹ̀sìn unite wa in any way. Ẹ̀sìn unite wa lẹ́nu, kò unite wa lọ́kàn. Stop deceiving yourself. I will always say the truth. I don't believe in any religion whatsoever nílé ayé mi. Ǹgbà ṣẹ̀ṣẹ̀ gbọ́, ǹgbà Christianity gbọ́, ǹgbà Islamic gbọ́, ǹgbà Islam gbọ́. Torí pé mo ti rí packaging, mo ti rí irọ́, mo ti rí ẹ̀tàn nínú gbogbo ẹ̀. Ọ̀tọ̀ ni ẹ̀sìn tán ń pè ní ṣẹ̀ṣe. Ọ̀tọ̀ ni nǹkan tá a jogún bá. Àwọn nǹkan tá a jogún bá ó dúró láyé ọ̀tọ̀ gédéǹgbé, mi ò against ẹ̀. Lára nǹkan tá a jogún bá ni àwẹ̀bí wà, lára nǹkan tá a jogún bá ni àgbo wà, lára nǹkan tá a jogún bá ni àporó wà. Àporó ọgbẹ́, àporó ejò, àporó onírírun. Ká pa èpo ogi, ká lo egbòogi, ká lo ewé. Àjogúnbá nù kì í ṣẹ̀sìn. Ẹ̀sìn ibẹ̀ ni pé a ní ń tà ń bọ. Akókúta kan jọ, à ń tapó lé lórí, à ń pa bìní díẹ̀, ẹ̀sìn ibẹ̀ nù. Ó ti yàtọ̀ sí àjogúnbá. Mo nígbàgbọ́ nínú àjogúnbá, mo nígbàgbọ́ nínú ẹ̀sìn ibẹ̀.
This is the high time. Tí equality bá wà láàrin gbogbo ẹ̀sìn, kí Mùsùlùmí ó respect Christian, kí wọ́n ó respect oníṣẹ̀ṣe, kó oníṣẹ̀ṣe ó respect Christian, kó respect Mùsùlùmí, kí Christian ó respect Muslim, kí wọ́n ó respect oníṣẹ̀ṣe. Ẹ̀sìn ò balance. Ńgbà tí Christian bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ, ẹ̀sìn ò balance. Ńgbà Mùsùlùmí bá ń pe oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Torí pé ẹlẹ́bọ ò gbẹ́bọ wá síwájú ilé yín, ẹlẹ́bọ ò wá pè ọ́ nínú ilé pé dandan kí wọn náà wá ṣẹbọ, jẹ́lẹ́bọ ṣẹbọ ẹ̀. Jẹ́ kí ẹlẹ́bọ ṣe kí ni, jẹ́ kí ẹlẹ́bọ ṣe ẹbọ ẹ̀. Kò yẹ kó jẹ́ wàhálà ilé ayé tiẹ̀. That is my own take. Akadọ́ra kòǹkò. When you drag ọmọlọ́mọ lẹ̀, Amisa. Akadọ́ra, God bless you. You will never die untimely death. Láṣẹ Èdùmàrè. Amisa, God bless you, sir. So, lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀gbọ́n mi, Oloye Sunday Adéyẹmọ, Igboho ṣá. God bless you, baba. God bless you, àníwáyìntì. Ẹ ṣe ẹ kú dìde. Mo gbọ́ pé ta lọ́lọ́run bẹ lọ́spítù. Kọ́lọ́ má jẹ́ kí n tí wọ́n fi ṣe kó dá méjì ẹ̀. Kí wọ́n má fọ ọmọ ọlọ́mọ lọ́gbẹ́ ẹnu. Kí wọ́n má jẹ́ kó ní internal bleeding. Wàhálà tí wọ́n fi ṣe láàárọ̀ yìí nìkan ó tó wàhálà tẹ́. Wọ́n tó dẹ́mi ẹ̀ légbodò. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Ẹ rí i dájú pé ẹ subscribe sí channel yìí kẹ́ tó kúrò ń bẹ̀, Awikonko TV. Mò ń bẹ̀ ni ẹ bá ń subscribe sí. Tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń débí fúngbà àkọ́kọ́ ẹ subscribe sí. Mo dẹ̀ ń bẹ̀ yẹn bá mi pín program yìí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn tí ó lè ràn wá lọ́wọ́, tí ó lè ràn ta lọ́lọ́run lọ́wọ́. Ọmọdékùnrin nílò ìrànlọ́wọ́ wa nírú àsìkò yìí. A gbọ́dọ̀ dáadáa o. Torí pé kú tí ń pojúgbẹ̀ ni òwe ńlá ní pa fún ni. Tẹ̀ń tó dé la rí, tẹ̀ń tí ń bọ̀ àmọ́. So, God bless you. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ṣé ẹ ti lọ wo onídèmọdè? Ẹ wò l'Awikonko TV yìí náà. Ẹ wo àwọn tó kù lónídèmọdè TV. Ẹ máa gbádùn ẹ̀ gan. Onídèmọdè game show. You will surely love it. You will enjoy it. Ṣé ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ẹ like ẹ follow page mi lórí. Okay, ẹ jẹ́ n pick call yìí kí n tó máa lọ. Hello sir. Hello. Yes sir. Awikonko. Yes sir. Mo ní ìbéèrè kan tó jọ tí mo fẹ́ answer sí. Okay. Ní Nàìjíríà, torí mo rí pé púpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ tá a ti ń bá yín sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Abroad lẹ́wà. Àti bá yín sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan jẹ́ pé àrùn àtàwà lókè ń bí ló pọ̀. Òkèlè bẹ́ẹ̀ ni abroad ni. Abroad gbogbo ẹ̀. Ní Nàìjíríà, tó bá fẹ́ fún lọ pẹ̀lú wárántì, mi rò pé ó yẹ ká kọ́kọ́ lọ sáàbù ẹni yẹn. Wọ́n ní nọ́mbà Awikonko lọ́wọ́. Nọ́mbà ta lọ́lọ́run. Èmi rò pé ó yẹ ká kọ́kọ́ lọ sáàbù ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá di pé kò wá lè máa lọ lo force láti lọ gbé. Bẹ́ẹ̀ni. Torí pé ẹlẹ́ náà tó jẹ́ bí advice fún ìtàní Ọlọ́run àbẹ́lòmíì lọ́jọ́ iwájú. Yes sir. Tọ́lọ́pàá bá wá láti wá execute arrest wọn, ẹ má máa resist in any way. Tẹ́ bá ti rí pé kì í ṣe gbọmọgbọmọ o. Bẹ́ẹ̀ni. Torí pé tẹ́ bá resist arrest, olóbi jẹ́ pé tẹ́ bá dé court, wọ́n ní ẹ má fi ilẹ̀. Torí pé tẹ́ bá fi ilẹ̀. Wọ́n ní kán lọ remind ẹ̀. Wọ́n ní pé arrest lọ nírọ̀wọ́ rọsẹ̀. Tó bá dé court nílọrin, káwá wo nǹkan tádájọ́ ẹ̀ máa fi ló dé tí wọ́n fi ní fún ní bail. Ẹ̀rí pé last time wọn fún bọ̀ ẹ̀ ní bail, kí nìkan tó ṣe kò pààyàn náà. Bailable offence ni. Bẹ́ẹ̀ni. So ìyẹn ni ò yé mi, ẹ jẹ́ àwọn tó wà ìjọba wa ni àwọn tó lẹ́nu lọ́dọ̀ wa. Tó bá ọlọ́pàá wa ṣe ń ṣiṣẹ́, wọn ní máa ṣiṣẹ́ bí ìgbà tí wọ́n rán àwọn akọ́dà mi, not even akọ́dà àwọn tó ń bọ̀ bá ṣiṣẹ́ látijọ́. Tó máa wé kinní mẹ́sẹ̀ wọn yẹn. Bẹ́ẹ̀ni. Kọ́ wọ́n máa ṣe irú iṣẹ́ bí ìyẹn mọ́. God bless you sir. Tó bá ràn yín iṣẹ́ ẹ ṣòpè orí yín pé. Bẹ́ẹ̀ni. Ẹ má wà bí ìtànà ṣe ní kiri lẹ́nu àná àbí nǹkan. Ẹ ṣe iṣẹ́ yẹn bó yẹ kẹ́ ṣe
kẹ civil pẹ̀lú ẹ̀. ó yé mi sà. kì í ṣe sójà lẹ́ ń bájà ọlọ́pàá kọ́ lẹ lọ bá ń bẹ̀. kì í ṣe tọ́ọ̀gì lẹ lọ bá ń bẹ̀. armless person ni. tó ẹ jẹ́ kí iṣẹ́ kó gbogbo ẹ̀ máa lọ nírọ̀wọ́ rẹ̀ sẹ̀ kí ọ̀rọ̀ lè ṣe sọ. pẹ̀ntọ́ wa mú. olóyè Sunday Igboho náà mo kí òun náà bó ṣeun. God bless you sir. tóun náà bá máa inject rẹ̀ sínú nǹkan kó bá disturb flow of the justice system tó ń bá lọ. All right, sir. kó máa ṣe ní ó tó jẹ́ pé a lè ṣe defend. ó yé mi sir. You understand? God bless you sir.